ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn mà ti tẹ Portable. Ẹ wo bí Portable ṣe ń wẹkún mu bòròbòrò àfi bí ọmọdé. Kí ló ṣe Portable? Kí ló rọ́ọ̀lù Portable nítorí Ọlọ́run? Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀. Ashabi tó ṣa dọ́là, Ashabi simple. Ọ̀kan lára àwọn baby mama Portable. Òun gangan ló lọ arrest Portable tó gbé Portable lọ sí àgọ́ ọlọ́pàá. Kí ló fà á gan pàtó tó fi di pé wọ́n fi Sekeseke sí Portable lọ́wọ́? Wọ́n ní pé Portable ò fẹ́ gbà lẹ́rọ̀ nígbà táwọn ọlọ́pàá invite ẹ̀. Ọ̀rọ̀ yẹn fẹ́ di woro sí woro. Òun gan ló fà á o tó fi di pé wọ́n ní láti fi Sekeseke sí lọ́wọ́ àti lẹ́sẹ̀ kó má bàa sá lọ, kó má bàa yọ bọ́rọ́. Ẹ sì mọ̀ pé Portable èèyàn líle ni. Pẹ̀lú bí Portable ṣe wá le tóun, nígbà tó dágọ́ ọlọ́pàá, ó bẹ̀rẹ̀ sí ní wẹkún mu bòròbòrò ni o. Màá yí kíní ọ̀hún sókè ní ìsín tẹ́ farabalẹ̀ gbọ́ gbogbo àlàyé ọ̀rọ̀ tí Portable ṣe nínú fọ́nrán yìí. Ṣáájú àkókò yìí tẹ́ ò bá gbàgbé, ẹ rí i pé fàákàjà kan ti kọ́kọ́ wáyé láàrin Ashabi simple èyàn baby mama Portable gan kẹ́sì máa wò ó. Arábìnrin yìí ó ti bímọ méjì fún Portable, ọkùnrin kan obìnrin kan. Kí wá ló lè fà á nítorí Ọlọ́run? Irú ìjà wo ni ó lè máa jà tó fi di wípé wọ́n lọ ń fi ọlọ́pàá gbéra wọn? Kò yẹ kó lè dérú level yẹn. Onírúurú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń jáde lọ́lọ́kan òjọ̀ kan tí wọ́n sì ń bẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí Ashabi simple gbé láti lọ arrest Portable. Bẹ́ẹ̀ sì làwọn nǹkan náà ń support pé ó yẹ kí ó lọ arrest Portable ni nǹkan tó ṣe fún Portable yẹn ló dáa. Kí ni nǹkan tẹ́yìn rí sẹ́yìn èèyàn mi? Ẹ jẹ́ darapọ̀ ní abala àríwísí, kẹ́ máa bá mi comment, kẹ́ máa like, bẹ́ẹ̀ sì ni kẹ́ máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ jẹ́ ń yí kíní sókè kẹ́ farabalẹ̀ gbọ́ gbogbo àlàyé ọ̀rọ̀ tí Portable tí ó ń sọ ní ìsàlẹ̀ fọ́nrán yìí. Tó ló bẹ̀rẹ̀ sí ń sunkún ni tó ní pé bàbá òun ti kú o, kàn ṣàánú wọn o, òun ò ní ìyá, òun ò ní bàbá o, òun ò ṣe gbá, òun ò ṣàwó o, látàrí pé Ashabi simple mú Portable. Àṣẹ Portable kan tiẹ̀ lé jànàjànà dé bá Portable o. Ẹ wo, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù, ẹ jẹ́ máa ń yí kíní sókè, ẹ má yí kó ń bẹ́ẹ̀ o. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Ìwọ Sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú? Ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí. Ọ̀nà àbáyọ ti dé o. Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra. Kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá. Vista ló lè kojú ẹ̀. Òpin ti dé bá cataract, glaucoma, blurry vision tàbí terry eyes. Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe. Àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù. Òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù, kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì. Yálà o ní àrùn ojú ni tàbí o ò ní, o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ. Tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún. Láti ọ̀dà fún Vista capsule, ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022. Àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Vista Natural Eye Antioxidant Capsule, ọ̀gá fún gbogbo àìsàn ojú. Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Balógun Kúyẹ̀, gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí. Ẹ̀yin ọkùnrin o, ẹ súnmọ́ bí, ọkùnrin nìkan ni mò ń tọ́jú. Èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ, mo ti kọ́gùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú. Àwọn ògùn ìbílẹ̀ tó jiná dẹnu, kíá ni ìṣòro máa fi ọ́ sílẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ lè náwó yá náwó dẹ̀, tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn, àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra, àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó. Ṣíọ̀, orí burúkú ò kì í ṣe tèmi. Bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá, nọ́mbà mi ni kò pèsè báyìí 08100790928. Ẹ jẹ́ n tún mú dáadáa 08100790928. Èwo ni pé kí fáyíngì òwò ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ. Oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí. Ẹ wá gbọ́ o, gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń ba yín jà tẹ́ ẹ lè dúró dáadáa. Bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì, ẹsẹ̀ ti ń rónú, ẹ̀yìn ti ń dùn.
yóò wá sọ di ọ̀lẹ pátápátá má jẹ́ kó lólùfẹ́ rẹ ó jáde síta ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ èwo ni pé kọ́mọkùnrin pé ogójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá yóò wá máa súnkì kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Ìjẹ̀bú ó wà lọ́wọ́ ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo máa fún yín bó o bá ti lò ó kíá lára rẹ ó jí pépé. ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́ pè sórí nọ́mbà yìí báyìí 08100790928 ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 08100790928 aṣoríire o. tí tí òṣogbo rẹ̀ àfi téèyàn bá wá ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ̀ ó lè mọ bí gbèsè ayé rẹ̀ ṣe wà irú eléyìí nìsín nǹkan fún ṣúgà tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni irú eléyìí nìsín oògùn fúnpá gíga ni kò sí ọdún tó bá ti lè wà lára rẹ̀ béèrè fún. ní hypertension. bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ni. eléyìí àìsàn kan ṣe mí mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́ ń yájú kalẹ̀ ní kedere ara wa ń ro mí ojú mi wà ń ṣe vì òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ kódà ó lè mú jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ òǹgbò lọmọ jí tọmọ jí dìde ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí kíní kan rìn kí ara mi orí mi wà ń gbá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára ṣe rí eléyìí ọṣẹ atúndè ni kò sí rúdè tó bá lè wà ọ̀nlàlà lójú oorun pọ̀ ń jẹun ni o òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíràn ti mọ̀ pé kóun mọ bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbà sí kí èèyàn ni wọ́n fi bó ti ní tẹ́lẹ̀ òun tán òun ní padà ní mọ́ bó sì tí ní ọmọ ilé ni òun tán òun ní gbà nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndé ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kójà káwọ̀ ni ẹ̀ ń rìn lọ ibì kan nǹkan kan kan yín lórí ni ẹ̀ ń sùn nulẹ̀ ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sùn sùsù pa àánú rẹ sì ń ṣeun nítorí ọba fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe mí kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pọ̀ ọba ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá sá ti rò sí ọ kìí ṣe pé olówó ni mí mo ti ní tánkọ́ ó ti ní tánkọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èyí ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìí mọ̀ gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n ti lọ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì ń yìn mọ ìbọn ọ̀ràn ẹ wálé ayé kan lè rí ilé ayé gbé kò sí tí òṣogùn rẹ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé bẹyàn bára ayé gbé wọn ò ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì máa lógo wọn ò rògo fáwọn kan ni o gbọ́dọ̀ sí rí ni.